Mo kólúgbọ́n mo kárẹ̀sà mo kọ́ràngún àga kú déédéé wòyí níbikíbi tí ẹ ti ń gbọ́ wa. Lórúkọ olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn, Most Reverend Dr. Gabriel Ọ̀jẹ́lékè Abégúnrìn, bíṣọ́ọ̀bù ẹkùn láìjọ àgùdà Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀, ni mo kí ìwé ìròyìn ẹkùn Ìlọrin The New Chronicler káàbọ̀ ságbo ọmọ ìyá ìwé ìròyìn àwọn ìjọ àgùdà ilẹ̀ Yorùbá tó ń gorí afẹ́fẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀. Àwọn ìwé ìròyìn wọ̀nyí náà sì kí káàbọ̀ pẹ̀lú The Catholic Herald láti ìlú Èkó, The Partner láti ìlú Ìjẹ̀bú Òde, CDA Rock láti Abẹ́òkúta àti The Catholic Weekly Independent láti ìlú Ìbàdàn. Òní ni ọjọ́ kejì oṣù Ẹrẹ́nà 2025 lẹ́yìn ikú Olúwa wa 3rd of March 2025. Orúkọ mi ò yí padà, àlùfáà Paul Aṣáwálé ni oníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó inú àwọn ìwé ìròyìn náà, bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn The New Chronicler láti ìlú Ìlọrin. Bíṣọ́ọ̀bù Làwánì ṣàyẹyẹ ọdún kìíní ìgorí àlééfà rẹ̀ gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù. Kókó yìí ló síde ìwé The New Chronicler. Ìjọ nílò ẹgbẹ́ ajagun Màríà o, bíṣọ́ọ̀bù Làwánì ló sọ bẹ́ẹ̀, ojú ìwé 6 ló wà. Ẹkùn ìjọ àgùdà Ìlọrin pàdánù olùkọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ 2 láàrin ọ̀sẹ̀ kan. Mùtàkọ́sọ lọ sójú ìwé kìíní ti The Catholic Herald tó ń sọ wípé ààrẹ ẹgbẹ́ kan tí a mọ̀ sí Ladies of St. Mulumba ti orílẹ̀-èdè yìí bẹ̀bẹ̀ fún àwọn aṣíwájú tó kún àkúnyawọ́, tó lọ́wọ́ funfun nẹ́nẹ́, tó sì jẹ́ àpẹẹrẹ àtọ́kasí fún ohun rere gbogbo. Bíṣọ́ọ̀bù àgbà Martins kìlọ̀ fún sísọ àwọn ilé wa di ilé ìjọsìn àti gbọ̀ngàn ìgbara ẹni níyànjú, ojú ìwé 4 ló wà. Ìdí tí ìjọ àgùdà ṣe ń bu eérú sárí ní ọjọ́rú eérú, pàtàkì rẹ̀ àti bí a ṣe ṣe, ojú ìwé 6 ló wà. Mo yà bàrà báyìí sínú ìwé ìròyìn CDA Rock. Ìròyìn tó kájú mi mọ́ ló wà lójú ìwé 11 tó wípé ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà ti St. Albert the Great gba àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ 16 sí ipò ẹni tó yẹ láti tẹ̀síwájú kọ́ṣẹ́ àlùfáà kandidesi. Pápá mímọ́ kìlọ̀ yíyàgò fún kíkọ́ ilé èdè àìyedè ayé òde òní, Modern Towers of Babel. Ó wá sọ pé ó lóun pè fún ìgbọ́ra-ẹni-yé ti ìyìnrere Gospel Communication. Ayẹyẹ ọdún 5 Bíṣọ́ọ̀bù Julius Kundi lórí àpèrè gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù ẹkùn àgùdà ti Kafanchan. Ìdojúkọ rẹ̀ àti àṣeyọrí gbogbo. Catholic Weekly Independent ló yànnàná gbogbo èyí sójú ìwé 1 àti 5 rẹ̀. Àlùfáà Ajéwọlé lọ́mọ 50 ọdún 50 years, àkànpọ̀ ìgbésí ayé ìfọkànfarasìn àti ìjẹ́rìísí, ojú ìwé 9 ló wà. Ènìyàn 53 53 gba ìgbọ́wọ́lé lórí fún ẹ̀mí mímọ́ confirmation ní ìjọ St. Peter Ọ̀tà. Nísinsìnyí ẹ fìdílé nǹkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí. Bíṣọ́ọ̀bù Làwánì ṣayẹyẹ ọdún kìíní rẹ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù Ìlọrin. Ọjọ́ ńlá lọ́jọ́ kejì oṣù kejì ọdún yìí jẹ́ fún àwọn ọmọ Ọlọ́run ẹkùn ìjọ àgùdà Ìlọrin nígbàtí bíṣọ́ọ̀bù wọn Most Reverend Dr. Anselm Pendo Lawani ṣe ayẹyẹ ọdún kìíní rẹ̀ lórí àpèrè Ìlọrin. Ọjọ́ yìí bákan náà ní ọdún ọjọ́ ìgbé Jésù wọ tẹ́ḿpìlì, the presentation of Jesus in the temple, àti ọjọ́ ọdún àwọn tí a yà sọ́tọ̀ fún Olúwa, consecrated life. Oníwàásù ọjọ́ náà, Very Reverend Father Titus Adébáyọ̀ Pádòkun, fi bíṣọ́ọ̀bù wé ẹni tí ó ti fi ara rẹ̀ rúbọ fún ìjọ gẹ́gẹ́ bí Jésù, tí ó sì ń gba gbogbo àlùfáà náà níyànjú láti má rúbọ mímọ́ mísà láì fi ara wọn gangan rúbọ o. Níparí ìwàásù rẹ̀, ó kí bíṣọ́ọ̀bù kú oríire. Ó wá gbàdúrà pé kí Ọlọ́run túbọ̀ fún un ní àlàáfíà àti ẹ̀mí gígùn láti kẹ́sẹ̀ járí nínú ipò tí Ọlọ́run yàn án sí.
ìjọ nílò ẹgbẹ́ ajagun Màríà o. Níbi àgbáríjọ àwọn olùdarí ẹ̀mí fún àwọn ẹgbẹ́ ajagun pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ Our Lady of Fatima Committee ti ẹkùn náà ni bíṣọ̀bù Ìlọrin Most Reverend Anselm Pedro Lawani ti sọ̀rọ̀ yìí ní ọjọ́ 21 oṣù tó kọjá. Bíṣọ̀bù sọ wípé ìjọ sì nílò àwọn ẹgbẹ́ ajagun fún ìtànkálẹ̀ ìyìn rere àti ìdàgbàsókè ẹ̀mí rẹ̀. Ó tún rọ̀ wọ́n kí wọ́n ó lo gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ níbẹ̀ fún ìlọsíwájú ẹgbẹ́ wọn, àti pé gbogbo wa gẹ́gẹ́ bí ajagun fún Màríà Wúndíá mímọ́ alábùkún fún la gbọ́dọ̀ dàmùrè láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere ìyá náà. Ẹkùn ìjọ Àgùdà Ìlọrin pàdánù olùkọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ 2 lọ́sẹ̀ kan náà. Bí a bá gba rere lọ́wọ́ Olúwa, ta wá là wá ká má gba ibi pẹ̀lú. Èyí ni ọ̀rọ̀ ìtùnú fún àwọn ìjọ ẹkùn Ìlọrin nígbà tí wọ́n pàdánù àwọn olùkọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ wọn 2, ìyẹn ní katikíìsì lọ́sẹ̀ kan náà. Katikíìsì Amos Ugo Igwe ló dolóògbé ní ọjọ́ 24 oṣù kínní ọdún yìí, nígbàtí katikíìsì Joan Ọlálẹ́yẹ jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ 28 oṣù kínní bákan náà. Ikú wọn ni ọ̀pọ̀ ọmọ ìjọ ẹkùn Ìlọrin ṣàpèjúwe bí èyí tí ó bá wọn lójijì nítorí bí àwọn méjèèjì ṣe fara fọkàn ṣiṣẹ́ fún ẹkùn náà. Nígbàtí ìsìnkú katikíìsì Ugo wáyé ní St. James Catholic Church Sábò Òkè Ìlọrin ní ọjọ́ 29 oṣù kínní ọdún yìí, katikíìsì Ọlálẹ́yẹ ni wọ́n sìnkú tiẹ̀ ní St. Andrew Catholic Church Òró ní ìjọba ìpínlẹ̀ Kwara ní ọjọ́ 6 oṣù kejì ọdún yìí. Kí Ọlọ́run dẹlẹ̀ fáwọn èèyàn rẹ̀ kó sì tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Àmín àṣẹ. Mọ̀tàkọ́sọ́ lọ sójú ìwé kìíní ti The Catholic Herald tó ń sọ wípé ààrẹ ẹgbẹ́ kan tí a mọ̀ sí Ladies of St. Mulumba ti orílẹ̀-èdè yìí bẹ̀bẹ̀ fún àwọn aṣíwájú tó kún àkúnyawọ́, tó lọ́wọ́ funfun nẹ́nẹ́, tó sì jẹ́ àpẹẹrẹ àátọ́kasí fún ohun rere gbogbo. Nígbà tí ó ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn The Catholic Herald, ní ààrẹ ẹgbẹ́ yìí fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà Lady Ngozi Antonia Oba ti pàrọwà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, aṣíwájú ní láti jẹ́ àpẹẹrẹ ìwà ọmọlúàbí tí ó mú ìwà rere sọjí nínú àwọn tó ń darí. Nígbà tí ó ń dáhùn ìbéèrè pé báwo sì ni ó ṣe ń ṣe ní ipò tó wà yìí, ó ṣàlàyé pé àpẹẹrẹ rere ni ìfojúsùn òun pẹ̀lú ìró àwọn obìnrin lágbára. Ó ní obìnrin tí a bá ró lágbára yóò lè ṣàkóso ara rẹ̀ àti agbègbè rẹ̀ dáadáa. Bíṣọ̀bù àgbà Martins kìlọ̀ sísọ àwọn ilé wa di ilé ìjọsìn yìí ní worship centers àti gbọ̀ngàn ìlanilọ́yẹ̀ counseling centers. Most Reverend Dr. Adéwálé Martins sọ wípé kí àwọn ọmọ ìjọ Àgùdà yẹra fún gbígbé àwọn ètò ìsìn tàbí àdúrà tó yẹ kí wọ́n ó ṣe nílé ìjọsìn lọ sí inú ilé wọn o. Nígbà tí ó ń ya ilé ìjọsìn ti St. Lawrence Catholic Church Ìdímù sí mímọ́ ló sọ bẹ́ẹ̀. Ó tẹ̀síwájú pé níwọ̀n ìgbà tí a bá ní àlùfáà lórí ìjọ wa tí a sì ní ara Olúwa nínú ìjọ wa, ilé ìjọsìn bẹ́ẹ̀ ló yẹ kí gbogbo ìsìn, ìbọ àti àdúrà wa alágbàpapọ̀ ti máa wáyé, kì í ṣe láti ilé ẹnìkan sí ẹnìkejì. Archbishop Martins cautions against turning homes to worship counseling centers. Ìdí tí ìjọ Àgùdà ṣe ń bu eérú sárí ní ọjọ́rú eérú. The Catholic Herald fi yé wa pé ọjọ́ eérú fún ìjọ Àgùdà jẹ́ ọjọ́ pàtàkì tí gbogbo ọmọ ìjọ Àgùdà máa ń retí láti rí i dájú pé àwọn gba eérú sórí, èyí tí ó ń fi àmì àgbélébùú hàn. Ó ní yàtọ̀ sí wípé ọjọ́ yìí ni ó ń fi hàn pé ààwẹ̀ onígbàgbọ́ ti bẹ̀rẹ̀ fún 40 ọjọ́ gbáko. Ṣùgbọ́n ju èyí lọ, The Herald ní Pápá Mímọ́ Francis ti fi yé wa wípé eérú yìí ni ó rán wa létí ìbẹ̀rẹ̀ wa láti inú ilẹ̀ wá, èyí tí í ṣe láti ara erùpẹ̀. Ó rán wa létí bákan náà pé ìmí Ọlọ́run ló sọ wá di ènìyàn, ó sì rán wa létí òpin wa, èyí tí í ṣe ikú, tí yóò sì mú wa dé ibi àjíǹde wa. Láti inú ìwé ìròyìn CDA Rock,
ilé ẹ̀kọ́ àwọn àlùfáà St Albert the Great gba àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ 16 sí ipò ẹni tó yege láti tẹ̀síwájú kọ́ iṣẹ́ àlùfáà candidacy. Ariwo ayọ̀ yegede ló gbòde ní St Albert the Great Major Seminary Ìdòwú Ọ̀fárán ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ 25 oṣù kìíní ọdún yìí, nígbà tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà yan àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ tó yege láti tẹ̀síwájú fún ipò díákónì títí dé ipò àlùfáà. Bíṣọ́ọ̀bù Peter Olúkáyọ̀dé Ọdẹ́tòyìnbó ló darí ayẹyẹ náà nínú ilé ìjọsìn ilé ẹ̀kọ́ náà, tí olùdarí ilé ẹ̀kọ́ náà Very Reverend Father Emmanuel Lewis àti àwọn àlùfáà olùkọ́ ilé ẹ̀kọ́ náà kún un lọ́wọ́. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tòyìnbó gba àwọn akẹ́kọ̀ọ́ náà níyànjú láti má máa káàárẹ̀ ní ṣíṣe ìfẹ́ Ọlọ́run láti lè dé ibi àfojúsùn wọn, èyí tí í ṣe iṣẹ́ àlùfáà ìjọ àgùdà. Ó ní bí wọ́n ṣe ń gòkè sí nínú ẹ̀kọ́ wọn yìí, ìbéèrè wọn lójoojúmọ́ ló yẹ kó jẹ́ ta ni ọ́ Olúwa. Èyí ló ní yóò máa mú wọn lóye rẹ̀ sí i dáadáa, tí yóò sì jẹ́ kí Ọlọ́run máa fi ara rẹ̀ àti ohun tó fẹ́ fún wọn hàn wọ́n nígbà gbogbo. St Albert the Great Seminary admits 17 seminarians to candidacy. Pápá Mímọ́ kìlọ̀ yíyàgò fún kíkọ́ ilé gíga èdè àìyedè ayé òde òní, ìyẹn ní Tower of Babel. Ó wá pè fún ìgbọ́ra ẹni yé tinú ìyìn rere. Ní ojú ìwé 11 àti CDA Rock ní ìkìlọ̀ àti ìpè yìí ti wá bákan náà, níbi tí Pápá Mímọ́ Francis kìlọ̀ pípọ̀ tí ilé èdè àìyedè gíga ń pọ̀ sí i láyé òde òní, níbi tí a ti ń bá ara wa sọ̀rọ̀ lemọ́lemọ́ ṣùgbọ́n tí a kò gbọ́ ara wa yé. Nígbà tí ó wá ń bá àwọn àjọ oníròyìn, àwọn bíṣọ́ọ̀bù àti àwọn àlùfáà sọ̀rọ̀ ló sọ fún wọn kí wọ́n má ṣe já sínú ìdánwò ìjíṣẹ́ inú afẹ́fẹ́ lásán o, kí wọ́n gbé ìfọ̀rọ̀jomitoro èyí tí ó rinlẹ̀ nínú ìgbàgbọ́ àti òtítọ́ lárugẹ. Pápá Mímọ́ lòun wòye ìmẹ́hẹ ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ lágbàáyé nísinsìnyí. Òun wá rí i pé ilé ayé lápapọ̀ nílò ètò ìbáraẹnisọ̀rọ̀ tí yóò gbé ìṣọ̀kan lórí ju èyí tó mú ìyapa wá yìí lọ. Pope Francis warns against modern towers of Babel, calls for gospel communication. Ayẹyẹ ọdún karùn-ún Bíṣọ́ọ̀bù Julius Kundi lórí àpèrè gẹ́gẹ́ bí Bíṣọ́ọ̀bù ẹkùn Kafanchan, ìdojúkọ rẹ̀ àti àṣeyọrí gbogbo ní Catholic Weekly Independent fi síde ìròyìn rẹ̀ tọ̀sẹ̀ yìí. Ayé ń lọ à ń tọ̀, ìgbà kan ò sì lọ bí òréré. Ayé á fini sọ́tún á sì fini sósì. Àwọn àkọ́rọ̀ yìí ní Catholic Weekly Independent fi ṣàpèjúwe ọdún 5 Bíṣọ́ọ̀bù Kundi lórí àpèrè ìjọ àgùdà Kafanchan, èyí tó wáyé ní 20 oṣù kejì ọdún yìí. Ìyànsípò Bishop Kundi ni wọ́n ló mú ìrètí sọjí nínú àwọn ọmọ ìjọ Kafanchan, yàtọ̀ sí ìròyìn tí ó gborí afẹ́fẹ́ kan láti ààfin Pápá Mímọ́ ní ọjọ́ 10 oṣù keje ọdún 1995, nígbà tí wọ́n yan bíṣọ́ọ̀bù wọn àkọ́kọ́, Most Reverend Dr. Joseph Danlami, ẹni tó ti dolóògbé sípò. St. Peter Claver Cathedral ní ìlú Kafanchan ni ayẹyẹ náà ti wáyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn bíṣọ́ọ̀bù àti àlùfáà tó péjú síbẹ̀. Most Reverend Dr. Matthew Azankuka, bíṣọ́ọ̀bù ẹkùn ti Sokoto, ní ìròyìn yìí sọ pé ó wàásù níbi ayẹyẹ náà. Àlùfáà Ajéwọlé lọ́mọ 50 ọdún, àkànpọ̀ ìgbésí ayé ìfarafọkànsìn àti ìjẹ́rìísí ni. Reverend Father Julius Akínyọ̀dé, àlùfáà tó wàásù níbi ayẹyẹ 50 ọdún Reverend Father Emmanuel Ajéwọlé ló sọ bẹ́ẹ̀. Ó ṣàpèjúwe abọrẹ̀ Jésù náà Ajéwọlé bí ẹni tó di àlùfáà láti fi ara rẹ̀ jìn pátápátá fún ìjọ àti àwọn ọmọ ìjọ ni, láti bí ọdún 22 sẹ́yìn, ìyẹn ní 22 years. Nígbà tí bíṣọ́ọ̀bù àgbà Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin náà sọ̀rọ̀ lọ́jọ́ náà, ó ní ọpẹ́ ló yẹ fún ẹ̀bùn irúfẹ́ àlùfáà Ajéwọlé, nítorí pé ìfaraẹnijìn fún iṣẹ́ rẹ̀ kò ṣeé fojú fò dá. Bíṣọ́ọ̀bù wa gbà á níyànjú kó má ṣe tìpọ̀n nínú ìrètí sí ìyìn rere Ọlọ́run nígbà gbogbo. Ọ̀pọ̀ àwọn àlùfáà
ní ìròyìn yìí sọ pé ó péjú síbi ayẹyẹ náà àti àwọn ọmọ ìjọ pẹ̀lú. Inú ilé ìjọsìn Christ the King Catholic Church Odò Ọ̀nà Ìbàdàn ni ayẹyẹ náà ti wáyé ní ọjọ́ 22 oṣù tó kọjá. Space TV náà wá ń kí àlùfáà Ajéwọlé pé ìgbà ọdún kan o, àṣẹ Ìdùmarè. Ènìyàn 53 ló gba ẹ̀mí mímọ́ ní ìjọ St. Peter ní ìlú Ọ̀tà. Lójú ìwé 15 ti Catholic Weekly Independent ní ìròyìn yìí ti jẹyọ pé Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọ̀dẹ́tòyìnbó gbọ́wọ́lé ènìyàn 53 lórí fún ẹ̀mí mímọ́ ní St. Peter Catholic Church tójú ọ̀nà Ìgànmọ́dẹ ní ìlú Ọ̀tà ní ọjọ́ 23 oṣù tó kọjá yìí. Bíṣọ̀bù gba àwọn tó ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀mí mímọ́ náà níyànjú pé kí wọ́n ní ojú àánú sí ara wọn àti sí àwọn ènìyàn, kí wọ́n sì tún gba àṣà fífúnni láàyè nínú ayé wọn, nítorí èyí ni àṣepé ẹ̀sìn ìgbàgbọ́ gangan. Àlùfáà ìjọ náà, Reverend Father Clement Ajíbọ́lá Àṣàdé, dúpẹ́ gidigidi lọ́wọ́ bíṣọ̀bù fún wíwá tí ó wá. Ó sì fi dá a lójú pé àwọn tó gba ẹ̀mí mímọ́ yìí kẹ́kọ̀ọ́ dáadáa kí òun tó kó wọn wá síwájú rẹ̀ fún ìgbọ́wọ́lé lórí. N ó tètè sẹ́rí wálé kí n má bàa jẹ ẹ̀kọ́ tó léegun. N ó tètè sẹ́rí wálé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún máa mú àkọ̀tun kókó inú àwọn ìwé ìròyìn yìí wá fún yín. Èmi àlùfáà Paul Aṣáwálé oníròyìn yín ló ń kí yín pé ẹ kú òǹgbẹ lọ́tùn lósì, a ò ní gbàgbànú àwẹ̀. Àmín, àṣẹ.